bàbá ta níṣe làátọ́ o. Báyìí ni ìgbẹ́jọ́ ṣe wáyé lórí ọ̀rọ̀ Naomi àti Oriyomi Hamzat ní òní ọjọ́ keje oṣù kínní ọdún 2025 tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun àkọ́kọ́ ní ilé ẹjọ́ tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí kí ẹ sì bá wa share rẹ̀. Ẹ jẹ́ kí ìròyìn kó délé kó dóko kí àwọn èèyàn kó lè mọ ibi ọ̀rọ̀ gbédé dúró sí lórí ọ̀rọ̀ fàákájà tí ń bẹ nílẹ̀ yìí o. Ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní agbègbè Ring Road nílùú Ìbàdàn ti sún ìgbẹ́jọ́ lórí gbígba béèlì Oriyomi Hamzat àti Olori Naomi sílẹ̀kùn ọlá àti ọ̀gá ilé ẹ̀kọ́ Islamic High School ti iyun Abdullahi Fasasi síwájú o di ọjọ́ kẹtàlá oṣù kínní ọdún tá a wà nínú rẹ̀ yìí ìyẹn on the 13 January 2025. Èyí túmọ̀ sí wípé Oriyomi Hamzat àti Olori Naomi pẹ̀lú ọ̀gbẹ́ni Abdullahi Fasasi wọ́n tún máa padà sí ọgbà ẹ̀wọ̀n eléyìí tí wọ́n wà ó títí di ọjọ́ kẹtàlá oṣù tá a wà nínú rẹ̀ yìí ọdún 2025. Yàrá ilé ẹjọ́ kẹjọ ti adájọ́ Kamorudeen Ọláwọ̀yìn tó ń darí rẹ̀ òun náà ni wọ́n máa ṣe ìgbẹ́jọ́ òun náà tí wọ́n fi sún ìgbẹ́jọ́ òun náà síwájú o. Bá ò bá gbàgbé ṣáájú ní ilé ẹjọ́ májísírèètì eléyìí tó wà ní Ìyágànkó tó fi àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta òun náà ló san wọ́n sí ọgbà ẹ̀wọ̀n ilé tí ń bẹ ní Agodi o látàrí bí àwọn ọmọ kéékèèké márùndínlógójì bí wọ́n ṣe rí ikú rẹ̀ o látàrí àpèjẹ eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ti Olori Naomi sílẹ̀kùn ọlá tó ṣe agbátẹrù rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe rí nílé ẹjọ́ ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún agbẹjọ́rò Abíọ́dún Akíọmọ òun náà sọ̀rọ̀ o òun ló jẹ́ wípé ó dúró gẹ́gẹ́ bí alátakò fún gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n gbé wá ò síwájú ilé ẹjọ́ lójúnà láti gba owó òǹtọ̀nà wọn kí wọ́n gba béèlì wọn kí wọ́n tẹ̀ sí lọ fara nísinmi sí ilé náà o. Òun ni agbẹjọ́rò Abíọ́dún Akíọmọ yìí ló ń tako gbogbo rẹ̀. Bẹ́ẹ̀ sì ti mọ̀ wípé a ò lè fowó ra oyè kó má lè kọ́ni lójú o. Àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò fún àwọn tí a fẹ̀sùn kàn wọ́n náà àwọn náà kò dáwọ́ wọn rọ̀ o ní ilé ẹjọ́ lónìí yìí. Àwọn náà sọ wọ́n ní ilé ẹjọ́ májísírèètì àkọ́kọ́ ilé tí ó sọ àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta yìí sí ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ ní Agodi òun náà ni wọ́n ní agbára àti àṣẹ kankan láti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n agbẹjọ́rò Abíọ́dún Akíọmọ tó jẹ́ agbẹjọ́rò àgbà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kò sẹ́ni kankan tó lè sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ o ilé ẹjọ́ nìkan ṣo ló lè sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ wá gbọ́ ìgbẹ́jọ́ lórí gbígba onídùúró Oriyomi Hamzat àti Olori Naomi sílẹ̀kùn ọlá pẹ̀lú ọ̀gá iléèwé Islamic High School yún ọ̀gbẹ́ni Abdullahi Fasasi òun náà ló mà tún padà já sí pàbó níbi tí wọ́n tún sún ìgbẹ́jọ́ òun náà síwájú sí ọjọ́ kẹtàlá oṣù tá a wà nínú rẹ̀ yìí o látàrí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní oṣù kejìlá ọdún 2024. Àwọn Yorùbá ló sì ní lówelówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ní jọ ọmọràn ní ìmọ̀ ṣá ò gbàgbé wípé lánàá òde òní òní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé nínú ìròyìn tá a ti kọ́kọ́ gbé jáde fún yín o níbi tí gómìnà Ṣèyí Mákindé tó ti tẹnu mọ́ wípé ẹ wò ó ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà àti wípé kò sọ́wọ́ òun nínú wípé bóyá òun fẹ́ kẹ́nì kankan jìyà o bí kò ṣe wípé àwọn gbọ́dọ̀ tẹ̀lé òfin bí a ṣe là á kalẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé lóòótọ́ àti lódodo bí òfin bá ṣe là á kalẹ̀ òun náà ni àwọn afurasí tí wọ́n náwó nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìyẹn ìṣẹ̀lẹ̀ ìjàmbá òun náà wọ́n gbọ́dọ̀ tẹ̀lé òfin bó ti tọ́ àti bó ti yẹ o. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun ò ní kí wọ́n má gbowó tọ̀nà wọn o àwọn ilé ẹjọ́ náà ni wọn yóò mọ̀ tó bá bá òfin mu láti gba onídùúró wọn tí ò bá sì bá òfin mu ilé ẹjọ́ ló mọ̀ o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun á rí i wípé wọ́n fojú ba ilé ẹjọ́ o kí adájọ́
adájọ́ kó sì dá ẹjọ́ ọ̀hún náà síbi tó tó àti ibi tó yẹ o. Tá ò bá gbàgbé wípé láti ìgbà tí ilé ẹjọ́ májísírèètì tó wà ní agbègbè Ìyágànkú nílùú Ìbàdàn tó ti ní kí wọ́n lọ jù wọ́n sí ọgbà àhámọ́ eléyìí tí ń bẹ ní Agodi, àti ìgbà ọ̀hún náà ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n mà ti wà níbẹ̀ o. Ibẹ̀ ni wọ́n ti ṣe Kérésìmesì, ibẹ̀ ni wọ́n ti ṣe ọdún tuntun ìyẹn ọdún 2025 o. Nígbà tí wọ́n gbé ẹjọ́ ọ̀hún náà wá sí ilé ẹjọ́ lónìí, adájọ́ ló bá tún sún ẹjọ́ ọ̀hún náà síwájú sí ọjọ́ 13 oṣù tá a wà nínú rẹ̀ yìí, èyí tó tún túmọ̀ sí wípé wọn yóò tún lo ọjọ́ méje míì nínú ọgbà ẹ̀wọ̀n. Orí yeye ní mògùn àìṣẹ̀ ló pé Èdùmàrè kó má jẹ́ ká ṣìṣe o, ká má sì ṣoore ṣe. Àwọn àgbà náà ni wọ́n ti bọ̀ tí wọ́n sọ wípé òré níwọ̀n. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, kẹ́ sì bá wa share rẹ̀ kẹ́ jẹ́ kó délé kó dóko.